bàbá Tinubu ò kì í ṣe ọmọ Èkó, I don't care. Tó bá kúrò ní Tinubu kan sọ pé Tom Jones làwọn jẹ́. Bàbá Tinubu ò kì í ṣe ọmọ Èkó. Àwọn tó gbórúkọ lé wọn lọ́wọ́ tó ta orúkọ fún wọn, àwọn ọmọ àlè fẹ́ lọ lé Fubara lọ ní Rivers nítorí pé wèrè Wike ti jọ yín. Ó ti rí pé òun lè lò yín nítorí pé ẹ̀yin náà ti lò ó láti gba Rivers fún yín bàbá Tinubu. Ohun tí Wike fẹ́ òun lè fẹ́ máa ṣe. Bàbá Tinubu àgbà tó rò fọ́ọ̀kà ni yín. Ó ti dájú pé ọmọ yín máa jẹ́ ń bẹ̀. Ẹ wá fẹ́ ba lé Fubara. Ọmọ ìyá méjì ni wọ́n o, ọmọ ìyá méjì nínú ẹ̀jẹ̀ ni wọ́n, kò sí tó kàn yín. Tọ́n bá bára wọn jà, tọ́n bá dúnàdúrà tí ò bá ṣeéṣe, ìkọ́ àfọwọ́balẹ̀ fún kan. Ṣùgbọ́n ẹ̀yin lẹ fẹ́ bá Wike lé Fubara lọ. Mo dẹ̀ mọ̀ pé kì í ṣe pé Wike kàn fẹ́ lé Fubara lọ, ó fẹ́ pa. Tó bá wá lò yín bàbá Tinubu, tí ẹ̀mí Fubara bá jáde láti ọwọ́ tẹ bá gbé, ẹ ti nà dákú sínú rẹ̀. Ẹ̀yin ará mi ọmọ Yorùbá ògidì, wọ́n lórí lẹja tí ń bàjẹ́. Torí bá ti bàjẹ́, ó ti di dandan. Kó affect irú, kó affect ẹsẹ̀, kó affect gbogbo ẹ̀. A ti mọ̀ pé Fúlàní ò fẹ́ tiwa. Ọdún 8 ni bàbá Buhari ṣe ń bẹ̀. Ó pa dẹ́ndẹ́. Àwọn ẹbí ẹ̀ pa dẹ́ndẹ́ sí wa lára. Ààrẹ ni gbèjà wa o. Aláwọn ọmọ Yorùbá ògidì olówó ọlọ́lá o. Tọ́n ní plane, tọ́n ní yáàtì, tọ́n ní gbogbo ẹ̀ o. Àtobìnrin wọn ni, àtọkùnrin wọn ni, aláwọn abiyagba tọ́n lówó. But wọ́n fẹ́ wà lórí Forbes. Wọ́n fẹ́ jáde as one of the richest, as one of the entrepreneur. Ṣùgbọ́n wọ́n fẹ́ wùwà ọmọlúwàbí. Wọ́n fẹ́ láàánú wa lójú. Wọ́n láàánú lójú o. Tó bá ti ń da fún wọn, tó ń da fáwọn ọmọ wọn, táwọn ọmọ wọn ń lọ tó ń bọ̀. Wọ́n ṣe ń ra lé ní Dubai, ló ń rà ní Potomac America, ló ń lọ káàkiri, ló ń nílé London. Gbogbo ibi tó yẹ kó jẹ́ pé ó yẹ kó máa wá wo orílẹ̀-èdè wa ni, pàápàá orílẹ̀-èdè Yorùbá. Tó bá jẹ́ pé wọ́n jẹ́ káwọn tó yẹ kó ṣe tí kì í ṣe àwọn agúdú jẹrá, àwọn ọmọ àlè pọ́nbélé, àwọn ló kóra wọn síbẹ̀ o. Ẹ̀yin ará mi, lẹ́nu ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta yìí, ẹ wo nǹkan tó lórí yín dánwò. Olórí wa náà dẹ̀ ni máa pè because àti ìjáde lábẹ́ àwọn agúdú jẹrá yìí. Ẹ wo nǹkan tí bàbá Tinubu ń dán lára wò. Bàbá Tinubu ò ṣe lọ o. Wọ́n ti ṣe senator rí àbí? Wọ́n ti ṣe senator rí, wọ́n ti ṣe governor rí. Ṣùgbọ́n bàbá Tinubu ń wà bí mafia. Autocrat. Totalitarian. Bàbá Tinubu ò fẹ́ tẹ̀lé what the law says. N tó bá wù wọ́n ló fẹ́ máa ṣe. Ẹ̀yin ará mi, ẹ rí pé ọkùnrin kan ń pè ní Mudashiru Obasa, Lagos State Assembly. Wọ́n láwọn yọ. Kí ló dé tó yọ? Wọ́n ló ní misconduct behavior. There's a very, mi ò mọ̀ bí ṣe máa pè mí, lè sọ pé narcissistic because mi ò mọ̀. But where? Òun náà ń tọwọ́ bọ̀ di cookie jar. Oríṣiríṣi ẹ̀sùn ló fi kàn. Wọ́n wá yọ nìyẹn. Wọ́n appoint Wosilat Miranda as the new Lagos State Speaker. Bàbá Tinubu oníkòmọ́kòtọ́. Àgbàyà. Bàbá Tinubu ó padà wọ́n gbé Mudashiru síbẹ̀ o. After ti 2/3 the legitimate number or percentage of the people tó máa deliberate lórí situation yẹn, tó agree, tó reach a consensus ipe Mudashiru láti lọ because of misconduct, financial misappropriation and all the rest of that. Ó ṣá warrant kan lè lọ ṣá, wọ́n lè lọ. Bàbá Tinubu pé padà síbẹ̀. Ẹ mọ̀ pé kò sẹ́ni tó lè gbé padà síbẹ̀ àfi bàbá Tinubu, because bàbá Tinubu ti sọ fún gbogbo àwọn ará Èkó pé orí wọn inú àpò òun ló wà. So bàbá sọ pé òun ló ń ṣẹlẹ̀ lÉkòó. Bàbá Tinubu gbé Mudashiru síbẹ̀ in spite of all the allegations. Bàbá Tinubu ń dọ́gbọ́n mú sọ ń tó wọ́n ló ń ṣe. Bàbá Tinubu ò kì í ṣe ọmọ Èkó, I don't care. Tó bá kúrò ní Tinubu kan sọ pé Tom Jones làwọn jẹ́. Bàbá Tinubu ò kì í ṣe ọmọ Èkó. Àwọn tó gbórúkọ lé wọn lọ́wọ́ tó ta orúkọ fún wọn, àwọn ọmọ àlè Tinubu tó ta Tinubu fún bàbá Tinubu. Ẹnu mi gbà, bàbá Tinubu ẹ̀ ń ṣe ọmọ Èkó. But nǹkan tí mi kò ṣe bọ́dà mi ni pé yes, ọmọ Yorùbá ni yín. Ẹ fà wà in alignment pẹ̀lú ọmọ Èkó.
Ọ̀tọ̀rúkọ mi Èkó náà lẹ́ ń bàjẹ́ yìí. Ẹ débẹ̀ tán. Ẹ di albatross around the neck of the Yorùbá ọmọ Èkó. Ẹ gba yìí tẹ̀lé gba yìí tẹ̀lé jí. Ẹ fi kúkú àti gbogbo gbàsgbòs tẹ́ bá lè fi gbà. Ẹ ti wá sọ Èkó. Ní mọ̀ tẹ́ sọ́dí o. Ṣùgbọ́n rádàrádà tẹ́ sọ́dí yẹn. Bẹ́ẹ̀ kọ́ lè kó ṣe wà kẹ́ tó débẹ̀. Bàbá Tinubu ẹ ti dèkó lórí rú. Ó ṣòpò orí ti yín gan ti dàrú. Torí tẹ́ bá débì kan instead kẹ́ tún ṣe ẹ̀ ń bàjẹ́ ni. Gbàtẹ́ débẹ̀ lẹ́sọ mọ́ọ̀lù àwọn mọ́ọ̀lù ẹ̀ di instant millionaire. Àwọn goons yín àwọn vagabonds tẹ́ kó sẹ́yìn kó máa lọ ṣiṣẹ́ ibi fún yín. Ọwọ́ yín máa bọ́ lọ́wọ́ yín bàbá Tinubu. Láàlá yín tó ń ròkè tó ń dún mọ̀rú mọ́ everybody. Ó máa wálẹ̀ tí ẹ bá ti gungi kọjá ewé ilẹ̀ lẹ́ máa já sí. Ẹ tún wá gò lórí àpèrè tèkó nìyẹn o. Ọlọ́run tún wá gbé yín ẹ dórí the highest post in any land presidency náà ni your prime minister. Ẹ tún dá gọ́mú so. Ẹ tí ẹ ronú pìwàdà. Pẹ́ ti bèkó jẹ́ ẹ ń lọ tún federal ṣe ni. Ẹ wá ń pariwo pé àwọn ọmọ Yorùbá láwọn fẹ́ lọ. Pẹ̀lú ẹ̀yìn as a head. Ṣàrí mú mi. Ẹ tún wá débẹ̀ tán. Ẹ tí ìlú ọdún méjì. 2027 lẹ́ ń lé. Nítorí pé wá rí pé Wike àbá yín gba Rivers. Àbá yín jí àbá yín yí agbélé yín lọ́wọ́ bó ṣe ṣe ní 2023. Tó rán lẹ́ rí wọ́n rí igi ẹ̀ náà ni o. Wọ́n lọ rí igi ẹ̀ fún yín ni. Ṣùgbọ́n mo sì máa ń sọ sẹ́ pé Ọlọ́run gbà níṣẹ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ́ ṣe tó tọ́lọ́run ò bá fọwọ́ sí. Ọlọ́run sì gbà fún yín náà ni. Ṣùgbọ́n ẹ máa tẹ́ ẹ tẹ̀sẹ̀ sí ń tẹ́. Fubara Godson wèrè Wike wọ́n wá ní problem. Kò dẹ̀ ń ṣe problem bí ẹni pé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ nìyẹn. Babátúndé Fáṣọlá kó máa pọ́nwọ́ Èkó fún yín. Akínwùmí Àǹbọ̀dé tó bá jí 50 billion kó 30 bẹ́ẹ̀ fún yín. Nígbà tó lóhun kó fún yín àmọ́ tó ṣẹlẹ̀ o. Jọ ń ṣe second term o. Ṣùgbọ́n a rí Sanwó-Olú Sanwó-Ogbó Sanwó-Kúnsìn tó ń tẹ̀lé yín gọ̀ṣùgọ̀ṣù. Bí ègúnfe tí ò lólúwa. Ń tẹ́ fẹ́ ló ń ṣe ọmọ yín ni. Àwọn ṣe bàbá Tinubu tọ́nà bá mú yín. Àwọn tó máa tẹ̀lé yín àwọn sọ̀ngbétọ́ tẹ́ máa fàdá ní wọ́n pọ̀. Because they have no mind of their own. Ẹ̀yin ló ń tẹ̀lé. Bàbá sọ pé bàbá wí pé bàbá torí ẹ̀ ò pé. Bàbá Tinubu orí yín ò pé. Torí yín bá pé ni ní Nàìjíríà tí more than 15 different 20-30 different tribes with different tongues wà ńbẹ̀ ẹ̀ ń dágọ́mú sọ bẹ́ẹ̀ ni pé everybody Yorùbá là ń sọ. Ṣùgbọ́n gbogbo kàràkàrà kìtàkìtà yín tẹ́ bá jókòó tẹ́ bá lórí ẹ mọ̀ pé ẹ ti ṣe Ọlọ́run. Ẹ ti ṣe Ọlọ́run tó gbé kíni tí àwọn èèyàn tó máa ń pariwo fún yín pé nǹkan tẹ́ ń ṣe yẹ kò dáa. Tẹ́jẹ̀ kọ̀ tẹ́lẹ̀ ní change ẹ ti ṣe Ọlọ́run. Tọ́lọ́ Ọlọ́run á gbọ́. Rivers wá wà ńbẹ̀ nìyẹn bàbá Tinubu. Yes, Godson àti Godfather ń jà. Ẹ̀yin pẹ̀lú Babátúndé Fáṣọlá jà. Ẹ̀yin pẹ̀lú Àǹbọ̀dé jà. Ṣé state of emergency. Ṣé lé kankan náà àwọn governors yín lọ. Kí ló dé tẹ́ fẹ́ lọ lé Fubara lọ ní Rivers nítorí pé wèrè Wike ti jọ yín. Ó ti rí pé òun lè lò yín nítorí pé ẹ̀yin náà ti lò ó láti gba Rivers fún yín bàbá Tinubu. Ohun tí Wike fẹ́ òun lè fẹ́ máa ṣe bàbá Tinubu. Àgbà tó rò fọ́ọ̀kà ni yín. Ó ti dájú pé ọmọ yín máa jẹ́ ń bẹ̀. Ẹ wá fẹ́ ba lé Fubara. Ọmọ ìyá méjì ni wọ́n o. Ọmọ ìyá méjì nínú ẹ̀jẹ̀ ni wọ́n. Kò sí tó kàn yín. Tán bá bára wọn jà tán bá dúnàdúrà tí ò bá ṣeéṣe ìkọ́ àfọwọ́balẹ̀ fún kan. Ṣùgbọ́n ẹ̀yin lè fẹ́ bá Wike lé Fubara lọ. Mo dẹ̀ mọ̀ pé kì í ṣe pé Wike kàn fẹ́ lé Fubara lọ. Ó fẹ́ pa á. Tó bá wá lò yín bàbá Tinubu tí ẹ̀mí Fubara bá jáde láti ọwọ́ tẹ́ bá gbé ẹ ti nà dákú sínú ilé yín. Fubara ò ṣẹ̀yìn o. Gbogbo requirements tí Supreme Court rọ́ tẹ́ gbé síbẹ̀. Àwọn useless legal illuminati tẹ́ gbé síbẹ̀. Àwọn contaminated elements of the lowest degree tẹ́ gbé síbẹ̀. Tẹ́ pé tẹ́ bá sọ fún wọn ló ń ṣe. Gbogbo wọn ló máa jẹ̀yà. Gbogbo wọn ló máa jẹ̀yà wọn. Tọ́lọ́run bá fẹ́ yín ní pàṣán 12 àwọn náà jẹ 8 nú ẹ̀. Ẹ ti sáré lọ sí Supreme Court ẹ ti ní kó lọ gba judgment against ẹ. Ọmọkùnrin yìí dẹ̀ sọ pé wọ́n á comply.
àwọn olórí burúkú 27 tó ti defect from PDP tó defect wá sí APC nígbà tó ní pé Fubara on carry on governance ní Rivers wọ́n gba court lọ court tó ń dájọ́ alárefẹ́lẹ́ bí àwọn ọmọ bàbá fẹ́ Babalọ́lá tó ń ra justice ẹ̀tún ní kọ́ dáwọ́ padà síbẹ̀ ọmọkùnrin yóò tún bí kò tún wí nǹkan kan ẹni kó present budget after tó ti present fún 4 members of the assembly ṣé báwọn 27 lọ kóra wọn lọ bàbá Tinubu ṣé òun ló kó wọn lọ ni ẹ̀tún ní kọ́ padà síbẹ̀ ó tún accept ẹ fẹ́ sọ di èkúté ilé tẹ máa mú tó lógbò yín máa pàjẹ́ ó fẹ́ present wọn òjò wọlé bàbá Tinubu ẹlẹ́fẹ́ bá Wike àti Fubara parí ẹ̀ Fubara mà lẹ́ ń pé lẹ́ máa ń bá wì máa fi ẹ̀sùn kọ́kọ́kọ́ Wike tó fẹ́ jẹ 2 láàbà ó fẹ́ jẹ minister federal capital territory ó tún fẹ́ jẹ governor ó fẹ́ máa rúlù governor ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ láyé nílùú tó lọ́ba tó níjòyè tó rí wọ́n pé ṣé bó ṣe ń ṣe ni Wike ṣe ń ṣe yẹn ṣùgbọ́n yìí Wike lẹ́gbàá sí bàbá Tinubu àdàgbà bá dànù nìyí àgbà yẹ̀yẹ́ nìyí àgbà amukun mẹ́kọ bàbá oníkọ̀ọ́mọkò tọ́ nìyí bàbá Tinubu ìkà nìyí ẹ ti wá gba gbogbo ẹ̀sìn yìí ẹ wá fẹ́ start state of emergency pé kí ni ṣé Fubara ti pa èèyàn ni ṣáwọn ọmọ ìjọ Fubara wọ́n ti gbógun síta ni Wike yín dún mọ̀rúmọ̀rú bó ṣe ń kó àmì wọlé ló ń kó DSS wọlé federal capital territory lẹ́dẹ̀ gbé sí ẹ ṣàṣẹlẹ̀ ayé ọmọkùnmọ̀kún bí ẹgbẹ́ ẹ̀ ní lọ́mọ bàbá Tinubu mo ti ń pàrokò fún yín tipẹ́ wákàtí tẹ wà yìí nìkan lẹ́mù mọ́ the next one nídìí láti sí kìkọ́ lọ́run tó mú yín lọ lè sùn tú ẹ̀kẹ́ má jí níjọ́ kejì kò sí bàbá láyé tó lè sùn Ọlọ́run kò sí ọ̀nà tọ́lọ́run ò lè gbà máa ẹ̀dá ẹ̀ o tọ́lọ́run ló dá yín o ẹ̀ ń dá gọ́mù sọ bàbá Tinubu àwọn tó dẹ̀ wà lẹ́yìn yín wọn ní sòótọ́ fún yín torí pé kí ni wọ́n fẹ́ máa continue láti máa jẹ nídìí mọ̀dàrú ní nǹkan kan tẹ́ fẹ́ fún mi tẹ́ bá tẹ̀ lé ní ń tẹ́ fẹ́ fún mi ní ìgbà lọ́wọ́ yín owó ẹ̀jẹ̀ lẹ́kọ́ dá ní bàbá Tinubu àwọn tó ń bá yín lọ́gán máa jẹ gbánú ẹ̀ kì í ṣọlẹ̀ nìkan ló lè ẹni tó gbà dání gan bàráò ni ọlọ́ṣà ni torí náà ní ń tẹ́ fẹ́ fún mi bàbá Tinubu ní ń tẹ́ fẹ́ fún ọmọlúwàbí kankan ṣùgbọ́n kẹ́ pa àwọn sansan tó ti sán lórí yín lọ kọ́njọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọbíìlì kọjá kálukú kó lọ torúkọ bàbá ẹ̀ wá fẹ́ dá state of emergency lẹ́nu yẹn wọ́n ní 2/3 of House of Rep which will come to 270 members ní Senate 2/3 out of 109 ó yẹ kó jẹ́ 73 bàbá Tinubu ṣé 270 ní House àti 73 ní Senate wọ́n ratify ẹ̀ yípe kẹ́dá state of emergency lẹ́ni ní Rivers bàbá Tinubu wọ́n lè bribe wọn pẹ̀lú 25 million èèyàn kankan ṣẹ́bẹ̀ ṣe ń ṣọwọ́ wọn mọ́kànmọ́kún nìyẹn àwa wítọ́ wọn ní wọ́n l'accountant ní ńgbọ́lẹ̀ ti gba degree accountancy ẹ̀yin tẹ lọ́lẹ̀wé tẹ́ parí ẹ̀ tó jẹ́ pé degree yìí gan in contest ló wà tẹ̀yìn certificate bí ọmọ onínàkúnà alágàbàgebè yín ẹ bẹ̀rẹ̀ sí ní fojú ọlọ́mọ Yorùbá fi ń gbolẹ̀ ẹ̀ ń dọ̀tí wa bàbá Tinubu kò sí yìí kankan lára yín ẹ̀ ń dọ̀tí wa ẹ̀ ń gbójú ọmọ Yorùbá jẹ́ you are a disgrace I don't care tẹ́ bá jẹ́ president tẹ́ ẹ̀ lọ́wọ́ lára àwọn tó ń tẹ̀lé yín ìbẹ̀rù pé kẹ́ má mú wọn pa ń tó ṣe ń bẹ̀rù yín nìyẹn torí ọmọ orí èèyàn tẹ́ jẹ́ you are a narcissistic person ihun tí mo sọ yìí mo fẹ́ kẹ́ máa gbọ́ kínú máa bí yín pé tẹ́ bá ráyè ẹ ti lé Fubara Ọlọ́run ló mọ bí tẹ́lẹ̀ lọ tẹ́ bá dẹ̀ pa bàbá Tinubu ó lè jẹ́ Fubara ló máa bring you down nítorí mo rí pé ọmọ yẹn fẹ́ comply ó fẹ́ tún ìlú yẹn ṣe that was going to be the first time tí ìkànnà àwọn ọmọ ìjọ tó máa dé that level of authority of power olórí burúkú Wike tẹgbẹ́ dání ọmọ àlè ọmọ ọ̀ràn kíran ọmọ atọ́kọ wá bàlújẹ́ torí pé òun ló gbé Fubara débẹ̀ èèyàn kan ló gbé òun náà débẹ̀ àwọn òdìrí tó lọ́gbẹ́ débẹ̀ ńkọ́ kì í ṣe ìbéèlè Jonathan ló falẹ̀ òdìrí lọ́wọ́ tó dẹ̀ gbá tọwọ́ tẹsẹ̀ tó wá ń dá gọ́mú so ẹni tóun náà dẹ̀ fẹ́ fà lẹ́sẹ̀ ó fẹ́ jókòó lé lọ́rùn ó fẹ́ sọ di ó sọ rẹ̀ di albatross around
Fubara snake. Nítorí pé oníkòmọkòtọ́ ni yín bàbá Tinubu. Oníkòmọkòtọ́ ni yín. Nítorí pé ẹ fẹ́ rivers fún year 2027 ẹ tún fẹ́ gba rivers. Gbogbo nǹkan tí Wike ní kẹ́ máa ṣe fóun lẹ́ ń ṣe tẹ́lẹ̀ mọ̀ pé kò ń ṣe nǹkan tó dáa. Bàbá Tinubu ẹ ń wá ìbínú Ọlọ́run o. Ṣé ní pé ọmọ Wunmi yìí ó ń kìlọ̀ fún yín tó. Ẹ ń wá ìbínú Ọlọ́run. Bó ti wò pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín. Ó ń wo gbogbo iṣẹ́ ibi tẹ́ ń ṣe bàbá Tinubu. Ó dẹ̀ ń mérí pé kí ló dé tí ọmọ mi tó ń ṣe lé ayé mọ́kùnmọ̀kún báyìí. Ọlọ́run gangan sọ fún wòlíì bàbá má ṣe bí ẹ má sunkún mọ́. Wòlíì Adébáyọ̀ Ṣẹ́gun Adébáyọ̀ pé kì í ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ọmọdé yìí. Kò kí ń gbọ́ràn ni. You are a stubborn goat bàbá Tinubu. Ọlọ́run gan sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá kọ̀ dá ìmọ̀ ṣe. Tẹ́ bá kọ etí ìgbọ́ sí Ọlọ́run. Ọlọ́run á dín ní etí pátápátá. Á sọ ọkàn yín di òkúta. Nǹkan kan tó dáadáa ò ní jáde ńbẹ̀ mọ́. Ẹ tún bribe àwọn Senate. Ẹ bribe wọn ní House. Àwọn rubber stamp non-entities ẹ kó síbẹ̀. Akpabio the imbecile idiotic Senate president. Ó ń dágọ́mú sọ gbogbo requirements tó yẹ kẹ́ meet nínú constitution yín, constitution alákọ̀rí táwọn Fúlàní gbélé yín lọ́wọ́. Constitution 330 ní o, 330 ní o, section 5 ní o, 188 ní o, 101 ní o, 110 ní. Kò sí kankan tẹ́ permutate tó yẹ kẹ́ fi dá state of emergency lẹ̀. Bàbá Tinubu yẹn ń pẹ́ ẹ lè gbé state of emergency jáde within 48 hours without due diligence. Allow Senate to take his normal course. His due diligence wọn. Pàápàá àwọn rubber stamp senators yín àti reps yín wọ́n ti fọwọ́ sí pé yẹ ẹsẹ̀ lọ dálẹ̀. Bàbá Tinubu ọmọ àlè ni. Ṣé mo wáyé tí mo fi pè yín lọ́mọ àlè? Yẹn pé ẹ̀yin lè move as swift as light. In 48 hours, ẹ ti dá state of emergency ilẹ̀ ti jáde ti sọ̀rọ̀. Olórí burúkú yín. Bàbá Tinubu, inú ń bí mi sí yín lẹ́nu. Olórí burúkú yín. Ṣé ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Fúlàní tó ń gbé wa pa? Ẹ dá sílẹ̀. Ojoojúmọ́ ni Fúlàní ń pa wá lórí ilẹ̀ wa. Ìyẹn kì í ṣe state of emergency. Wọ́n ti pa over 29,000. Ìyẹn ṣe state of emergency. Borno wọ́n kó ọmọ school 150 jáde lẹ́ẹ̀kan wọ́n pa wọ́n. Ìyẹn ṣe state of emergency. Nasarawa, Gombe, gbogbo ẹ̀ ní Fúlàní ń dàrú. Fúlàní ń gba táàsì. Táàsì tó yẹ kí either the city àbí state wọ́n máa gbà. Fúlàní, Boko Haram, Iswati, Lakurawasi, àwọn ọlọ́ngbà. Bàbá Tinubu ọmọ àlè yín. Ìgbésẹ̀ kí lẹ gbé? Gbogbo àwọn convoys tẹ́ tó lọ sí Rivers. Ẹ ṣe kó síta. Kó bá yín mú àwọn Boko Haram, àwọn Iswati, àwọn Lakurawasi. Ọmọ àlè yín ẹ pa pín jẹ. Ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ gbọ́. Alọ́mọ àlè ni yín. Ọmọ àlè gidi ni yín. So, ó tẹ́ yín lọ́rùn bí Fúlàní ṣe dágọ́mú so tó ń pa èèyàn. So far, àwọn Fúlàní Boko Haram, Boko Haram, Gogo Iswati, wọ́n ti gba over $1 billion that were victims of kidnapping. Wọ́n ti gba over $1 billion. Bàbá Tinubu, ṣé Fubara ti pa èèyàn kankan ni? Ṣé wẹ́ẹ̀ tí ẹ ti ṣẹlẹ̀ ní Rivers ni? Ṣé state of Rivers ti dàrú ni? Torí mo wò oníkálukú ń lọ about their daily business. Bẹ́ẹ̀ni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ fẹ́ dá náà kì sílẹ̀. Ń tẹ́ bá fọwọ́ yín fà ní Rivers, ẹ̀yin àti Wike. Ayé yín ò ní gbà. Ọba òkè ò ní jẹ́ kẹ́ ní ìsinmi mọ́ bàbá Tinubu. Nítorí pé ẹ fẹ́ fi ọwọ́ òdì gbá Fubara létí torí pé èrò pé lágbára. Wike ń lò yín, ẹ̀yin náà ń lo Wike. Bàbá Tinubu, ẹ gbà pé Ọlọ́run Jésù Kristi ló ń pè. Ẹ fẹ́ fi ọwọ́ agbára, ẹ fẹ́ fi bá Fubara mọ́lẹ̀ nítorí pé ẹ feel pé nǹkan tó bá wù yín lè ṣe fún ẹ máa tẹ́ ni. Nítorí ẹnìkan, nítorí one single person, the Lord can destroy millions because of one righteous person. And I put it to you, Baba Tinubu, you may be a man of God, supposedly, but God does not like ugly. Your behavior is becoming treacherous,
ludicrous, reprehensible, and dastardly wicked. Jeremiah ti sọ̀rọ̀ nípa yín o. Ó ti sọ̀rọ̀. Only the heart of a man is deceitful and dastardly wicked. Who can know it? Baba Tinubu, inú yín jìn. Ìkà ẹ̀dá ni yín o. Ìkà ènìyàn ni yín o. But nǹkan tó máa ń dùn mọ́ mi fún ẹ̀yin òṣìkẹyàn. Ẹ̀yin ìkà ènìyàn. Èmi náà ní wọn nú family o. Ìkà ènìyàn. Ní pé ẹ bímọ Baba Tinubu. Ẹ bímọ. Ẹni wọn lọ́kùnrin, ẹni wọn lóbìnrin. Ẹ bímọ Baba Tinubu. Ẹ̀yin ló ń pè ní Baba Fọláṣadé, Baba Ṣèyí, Baba Zainab, Baba Abibat, Baba Ọláyínká. Baba Tinubu ǹjẹ́ ẹ bá jókòó kẹ́ wò pé inú ìgbèkùn lè fẹ́ gbé àwọn ọmọ yín sí. Ǹjẹ́ jókòó níjọ́ kan kẹ́ bá Ẹlẹ́dàá yín rò pé Olúwa ohun tí mò ń ṣe iṣẹ́ mo lè fi lọ́mọ lọ́wọ́. But mo ti rí pé ẹ ti fi ìwà búburú ẹ ti fi lẹ́sẹ̀ yín lọ́wọ́. Ojú òun náà dá àwọn ọ̀tá Yorùbá ní Ṣèyí ń bá ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní wọ́n ti parókò fún o. Bí tán bá bí ìyá láyà ẹ̀rẹ̀ kó padà wá kó máa wá dá àṣà wọn ní rẹ̀sì. Àlùmájìrí àwọn ó fẹ́ sọ wọn di báárà. Tẹ́bí ń tẹ́yìn náà ṣe ni ẹ. Gbogbo owó tẹ jí lẹ́kọ̀ọ́. Àwọn ọmọ Fúlàní lẹ̀ ná fún. Ẹ ti ná 35 billion. 35 billion wá. Ẹ ti fi gbé Buhari wọlé fọ́dún 8. Ó fi bàbá ńlá yàjà àwọn ẹbí yín. Àwọn ọmọ ìyá yín. Ẹ lè sọ̀rọ̀ Baba Tinubu. Ó fojú ọlẹ́yìn kan gbolẹ̀. He rubbish you to the dusty bin. Buhari rubbish yín. Ó jẹ́ wọ́n ní ẹni tó bá máa mọ́bọ̀ láti ṣe bí ọ̀bọ. Ó ti mọ̀ pé bọ́ ni yín. Ó pretend pé òun appreciate yín. Nígbà tó wọlé tán. Nígbà tí Buhari wọlé tán ṣe bó ṣe ń treat yín like a non-entity. Ọ̀ṣínbàjò tẹ́ gbélé lọ́wọ́ kó ṣe kí ní ẹ̀gan. Second in command. Ṣe bó ṣe treat. Ó ṣe yẹn bí ọmọ ọ̀dọ̀ tó ń tẹ̀lé lẹ́yìn. Akọ̀wé lé lọ́wọ́ kó lọ pin fáwọn ìyá ọlọ́jà. A whole PhD in law. Ó sọ di market man. Tẹ́bí ń tẹ́yìn náà ń ṣe ni Baba Tinubu. Gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ fẹ́ sọ wọ́n dẹ̀kú tẹ́lẹ̀. Kẹ́ máa mú wọn pa jẹ. When you are ready to do your wickedness. Baba Tinubu ẹ ní guts. Ẹ ní the temerity. Ẹ ní the audacity. Èmi ni mo sọ bẹ́ẹ̀ o. Thank God pé mo lọ léwe díẹ̀. Baba Tinubu. I dare you. Ẹgbọ́n tí mo sọ. Ebele Jonathan had the guts to say that Yobe, Bono, yeah, Adamawa, yes. And when he did it fairly. But he didn't sack the governors though, Baba Tinubu. And I heard what the man said. I heard what the man said. That is unlawful. It is unconstitutional for him to sack them. And after that, they worked it out. But Baba Tinubu and you fẹ́ working koko out. Ẹ fẹ́ tẹ̀lé nǹkan tí Wike fẹ́ ni. Want to fulfill Wike's desire. Ó fẹ́ jẹ fubara níyà. Wike gan jẹ baba ńlá yà. Ẹ ti fi ìyàwó ẹ̀ ṣe George. Òun náà FCT. Baba Tinubu ẹ̀yin lọ́jọ́. Ẹsẹ̀ burúkú yín. Òun ló ń tẹ̀lé. You want to follow your disgusting trail. Trail yín. Ìpasẹ̀ burúkú yín. Kẹ́ máa dá gọ́mù so kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní pé nìkan lọ́lọ́run ló ṣayé fún. Òun ni Wike ń ṣe. Ó ti rí leader, ó ti cling mọ́ yín. Ọmọ àlejò lójú onílẹ̀jẹ̀ lójú àlejò. Òun lọ bá sá ń ṣe, ó ti rí irú èèyàn tẹ́ jẹ́, irú èèyàn náà fẹ́ ṣe. Pé nǹkan tó bá wù mí ni máa ṣe. After all, Baba Tinubu, ọmọ Ọ̀rágbìjí, ó dẹ́kọ̀, ó jókòó lé wọn lórí. Ọba sá náà fẹ́ jókòó lé wọn lórí. Gbogbo yín lọ́lọ́run máa yànnàná yín. Gbogbo yín lọ́lọ́run máa yẹgi Monday. Àpótí tẹ́ fi jókòó tẹ́ rò pé ti jókòó dáadáa. Ẹ lọ tún wo kò balance o. Ọlọ́run máa jẹ́ pòtòpòtò nù ìyà fún yín. Ó ń wà yín dẹni. Ó ń package ya yín. Nígbà tí Ọlọ́run bá ṣetán láti jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín.
ẹ jẹ bàbá ńlá yà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ jẹ bọ́tọ̀bọ̀tọ̀ nù ìyá bàbá Tinubu tó sún tẹ́lẹ̀ jẹ́ Ọlọ́run tí mo mọ̀ is no respecter of any nuisance like you, of any idiotic man like you. Gbogbo wa là ń ṣe o, but kì í ṣe deliberately, by errors, by mistakes. Gbogbo wa ń ṣe àwọn nǹkan tí ò bá ojú mu, but tá bá ti recognize it, a lọ sọ́dọ̀ Ọlọ́run. Bàbá Tinubu, ìgbà wo lẹ lọ sọ́dọ̀ Ọlọ́run gbẹ̀yìn tẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún gbogbo aburú tẹ́ ń ṣe. Aburú wà lọ́wọ́ yín bàbá Tinubu, oníkòmọkòtọ́ ni yín, ìka àgbàlagbà ni yín. Tó bá di March 29 bàbá Tinubu ẹ máa pé 90 years old. Ẹ ṣì ń ṣe ibi ìka. Ẹ máa ṣe kàyẹn kú ni. Ó dẹ̀ máa kàyìn. Màá tún sọ, I am glad you have children, both male and female. Ẹ̀fọ́ ìka, tẹ́rò pọ́mọ tálíkà lẹ́fẹ́ jẹ́, ẹ máa jẹ nǹkan yín o bàbá Tinubu. Ṣé ẹ bá jẹ tán, Ọlọ́run á add more to the plate. Tó bá jẹ́ pandemic làwọn ọmọ yín láìkì. Ọlọ́run á fi pandemic sí, wọ́n á jókòó wọ́n á jẹ. Àwọn ọmọ yín máa jẹ gbá o. Torí Ọlọ́run máa bẹ̀ṣẹ̀ yín wò lára àwọn ọmọ yín. Tí ẹ bá fi fùbárà lọ́rùn lẹ́ bàbá Tinubu, tẹ́ gbé pa torí mo mọ̀ pé kò kọjá àfaradà, nǹkan tẹ́ lè ṣe ni. Ihun tẹ́ lè ṣe ni bàbá Tinubu, ọwọ́ yín ò mọ́. Ẹ̀jẹ̀ ń ṣàn lọ́wọ́ yín bàbá Tinubu, ẹ lọ ronú pìwàdà. Ẹ máa bá Ọlọ́run ní ẹsẹ̀ ìgbèjì. Kò sí bẹ́ṣẹ̀ lè mọ́ wẹ̀ tó. Iṣẹ́ ibi ìkà tẹ́ ń ṣe, Ọlọ́run á bí yín. Á bí àwọn ọmọ yín láti ìran kíní yín títí dé ìkẹta àti ìkẹrin. Torí pé kíni? Ìwà tẹ́ ń wù ó ṣòpẹ́ kórìíra Ọlọ́run. Tẹ́ ẹ bá kórìíra Ọlọ́run, ẹ ní máa fi ìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù nítorí pé you have the power to do so. Ẹni bí ni yín. Àṣetánì ti gba ọkàn yín, ẹ kí àmọ́. Ẹ ṣojú bí ojú àgámá lizard. Bójú yín ṣe ràn tó, ó yẹ kó máa rí nǹkan kọjá bó ṣe yẹ ni. Ṣùgbọ́n ẹ díjú, ẹ ń ṣe bí, ẹ díjú, ẹ ń ṣe ìkà, ẹ dẹ̀ rò pé Ọlọ́run ò rí yín. Àwọn ọmọ Yorùbá ń pariwo mẹ́sàn-án mẹ́wàá láti gbà tẹ́tí wá bẹ̀. Àwọn kan tí ò tán ní mi sí Ọlọ́run ní ẹ jẹ́ kí bàbá débẹ̀, ó máa tù wá lára. Bàbá Tinubu, ìbànújẹ́ lẹ́kọ́ wá o. Nígbà tó ń kọrin fún Jésù, wọ́n ní kí ló mú tọ̀ mí wá? Ohun rere ló mú tọ̀ mí wá. Kí ló mú tọ̀ mí wá? Ohun rere ló mú tọ̀ mí wá. Ó kó ikó wọlé, ó mú àrùn wọlé, ó wá sọ bànújẹ́ mi dayọ̀. Ohun rere ló mú tọ̀ mí wá. Àbí bẹ́ẹ̀ kọ́ o, bẹ́ẹ̀ náà ni. Bàbá Tinubu, kí orí wo ló fẹ́ kọ́ ní kẹ́kọ̀ọ́ fún yín? Kí ló mú tọ̀ wá wá? Kí ni Jagaban mú tọ̀ wá wá? Hunger and poverty ló mú tọ̀ wọ́n wá. Kí ni bàbá Zainab mú tọ̀ wá wá? Crisis upon crisis ló mú tọ̀ wá wá. Ó sọ Yorùbá dàdìyẹ tí Fúlàní ń gbé pa. Ohun búburú ló mú tọ̀ wá wá. Jagaban, kí lẹ mú tọ̀ wá wá? Ikú lẹ mú tọ̀ wá wá. Jagaban, bàbá Fọláṣadé, kí lẹ mú tọ̀ wọ́n wá? Ìyà tòṣì lẹ kó wọ̀ wálé. Ẹ fèbí ń pa wá. Ẹ fọ̀bẹ gún wa lọ́rùn. Ohun búburú lẹ mú tọ̀ wá wá. Bàbá Tinubu, orin yín nìyẹn. Ikú lẹ gbé tọ̀ wá wá. Torí pé lẹ lọ bá àwọn làkùrá wáàsì àwọn ọmọ àlè tó lórúkọ òrólíkì. Lẹ lọ bá wọn jẹ, lẹ lọ bá wọn mú, lẹ bá wọn múlẹ̀. Tẹni wọn Nàìjíríà lẹ́yìn náà fẹ́ ṣe nítorí ó wà indecisible. Àwọn ìyàwó yìí tẹ put away mo lẹ́wà. Ṣé bá ní Ṣèyí kọ́ ló bí àwọn ọmọ yẹn fún yín? Kí ló ń pè Olúrẹ̀mí? Àwọn ìyàwó tó bí àwọn Fọláṣadé, àwọn Ṣèyí, àwọn Zainab, àwọn Abibati, àwọn Láyínká, níbo lẹ fi àwọn ìyá wọn sí? Tẹni Nàìjíríà ò ṣe pín. Ẹ ṣe sọmọ wọn. Tẹni for better for worse, for sickness and in health, for poor, for riches, for whatever. Kọjọ́ kò sínú ilé yín. Abíagbá mi lẹ gbé sílé. Olúrẹ̀mí lẹ gbé sílé. Wọ́n dẹ̀ ń pa Kìrìsìtẹ́nì. Ọmọ àlè ò ever sọ fún yín pé baálé mi, àwọn ọ̀ràn mi nínú ẹ̀sìn ni àwọn kìíní burúkú yìí ń pa. Gbogbo tẹ bá ṣe òun náà ń tẹ̀lé.
Ọlọ́run pípa iná ẹ̀ sílẹ̀. Ilé ayé ló máa ti bẹ̀rẹ̀ sí ní jóná kì í ṣe nínú hell yẹn. Àbí agbátẹgbẹ́ sílé tó ń pojú lówó Kristẹni tó ń ṣe bí ẹni pé kò kàn òun. Ilé ayé yìí lolúrẹ̀mí yín ikú ṣe bí àlà ló máa ti máa bẹ̀rẹ̀ sí ní feeling what it is to be in hell. Tó bá lóhun obedient wife tí ò lè bá yín sọ á rí kà nínú ìwé mímọ́ Sàfírà tó ń gbé ọkọ ẹ̀ lẹ́yìn tó jọ ń kúrò bọ́lá ń ṣe ń wọ ọkọ ọ̀mọ́lẹ̀ in less than 2 hours lòun náà tẹ̀lé. Bàbá Tinubu ìyàwó yín máa tẹ̀lé yín jẹ inú ìyà 10 ppr. Kò sí tẹ́ ṣe tí ò sínú Bíbélì. Ìyàwó yín ti di abíyágbá kalẹ̀ tó ń support the insupportable, the indefensible. Obìnrin ẹgbẹ́ lọ́n harass ní Senate tó máa lè ìyàwó yín sọ pé tó bá wà mature tó bá ṣe gbá ọmọ àlè ńgbà tó ń bá Dino Melaye jà ìyàwó yín fẹ́ yẹ aṣọ mọ́ Dino Melaye lọ́rùn. Kò sẹ́ni tó sáàkì ẹ̀, kò sẹ́ni tó fún ní suspension. Gbogbo àwọn double standard olórí burúkú tẹ̀ ń ṣe tí ò jẹ́ kí ìlú tòrò. Ìyàwó yín wà bí hooligan in the Senate. Ṣé ìyàwó yín wà matured? Ṣé wà cultured? Ṣé wà sensible? Àbí agbátẹgbẹ́ sílé a vixen tó dé Senate tó ń ṣe bí ọmọ ẹlẹ́run ọmọ aláta tó ń ṣe bí ọmọ náà lu ẹ̀. Natasha wá fẹ́ sọ̀rọ̀. Ìyàwó yín sọ pé òun láti make sure pé òun behave bákan òun mature bákan. Ṣé ìyàwó yín mature? Ọmọ àlè bí agbátẹgbẹ́ sílé ṣọ́wọ́ matured tó ń wọ̀ bí àbọ̀ nǹkan ló fẹ́ faṣọ ló ń gbá Dino Melaye ló fẹ́ ya aṣọ mọ́ Dino Melaye lára. Ṣé ìyàwó yín wà cultured ni? Alẹ́ máa tẹ́sẹ̀ ẹ máa tẹ́ ẹ̀ ní dùnbẹ̀. Rẹ̀mí tí má jù ẹ lọ bí 4 years or 5 years so mo lábúrò tó jù ẹ lọ jókòó ara ẹ jẹ́ lọ jókòó ara ẹ jẹ́ kó má jẹ́ pé ìyà tí bàbá Tinubu bá jẹ wàá jẹ dọ́bùlù ẹ̀ torí ó wà ń bẹ̀ as a helpmate láti tọ́ ọkọ ẹ sí ọ̀nà òtítọ́ àti òdodo. Ọkọ ẹ ń dágán mú sí ó ń fi ọwọ́ ba ojú ìlà Ọlọ́run ọ̀bẹ Ọlọ́run máa gé ni tó bá gé ìwọ́gun wàá jẹ́ inú ìyà yẹn. Bàbá Tinubu oníkọ̀mọkọ̀tọ́ ni yín o. Èyí tẹ́ ṣe ní Rivers yẹn Ọlọ́run ò fọwọ́ sí o. Tí idiot àpábí ò tẹ́gbẹ́ síbẹ̀. The rubber stamp imbecile tẹ́gbẹ́bẹ̀ tẹ́sọ the president of the Senate. Don't disgrace Nigeria. That contraption ní gbogbo àgbáyé ẹ ti di pariah. Ẹ ti di eyesore. Nigeria ti di eyesore. Thank God àwa kò sọ pé aláti jáde kó ní orí burúkú tẹ́ ń ṣe. Ṣùgbọ́n ẹ fẹ́ ká lọ bàbá Tinubu. Ẹ wojọ́ ta ti ń paroko fún yín pé Ọlọ́run ti pé ẹjẹ́ á lọ bàbá jagabanu jaga bandit jaga rubbish jaga nonsense jaga crazy jaga madness. Pé ẹjẹ́ ká lọ ẹ lọ́mọ olódó orin ni yín ní tó bá wùn yín lẹ máa ṣe ẹ máa jẹ́ gbá ní ẹgbà kì í ṣàwàdẹ̀ lẹ máa fún yín torí tábà ní ká nà yín a lè fẹ́ fún yín ní 6 tó jẹ́ pé dọ́sìnì 2 lọ́lọ́run fẹ́ fún yín Ọlọ́run á ná bótóbótó sí yín bàbá Tinubu. Ẹgbà tí Ọlọ́run máa nà sí yín tó bá fún yín jẹ tán èyí tó kù ìyàwó yín jẹnu ẹ̀. Àwa lọ́wọ́ fẹ́ lọ ẹni ká gbẹnu dákẹ́ Nigeria is indivisible babalá yín babalá yín o ló pe àwọn ọmọ Yorùbá ní Nigeria. Ṣé Uthman Don Fodio ló rà wá àṣẹrú ni? Àbí wèrè tó wá láti London tí girlfriend ẹ̀ Miss Shaw tó fún wa ní Nigeria tòun lè fẹ́ tẹ̀lé kì í ṣe nǹkan tí àwọn baba ńlá baba yín àti nǹkan tọ́lọ́run pè yín látọ̀run. Ṣọ́bí Britain rẹ̀ kó lọ fún Japan lórúkọ. Ṣọ́bí Britain rẹ̀ kó lóun fẹ́ join Canada pẹ̀lú United States kan jọ máa ṣe even though òyìnbó lọ́jọ́ ń sọ ọ̀tọ̀ ń sọ French ní Canada. Ṣọ́bí Britain rẹ̀ kó ní Germany àti France òun máa sọ wọ́pọ̀ kó máa sọ òyìnbó. Ṣùgbọ́n gbà tán gbé lẹ́yìn ọmọ àlè tán fowó òsì tí lè bàbá yín tán sọ yín di kan tán ní kẹ́ máa sọ English ẹ fẹ́ kó ndí ẹ̀. You don't want independence, you don't want freedom because ẹ ti dẹrú. Fúlàní ti sọkùn mọ́ yín lọ́rùn ó ń fà yín ẹ̀dẹ̀ ló tẹ́ yín lọ́rùn. Fúlàní náà lè máa bá lọ́gbẹ̀ yín.
Anyone Nigeria yẹn lẹ ó wà indivisible, ó wà incorruptible. Ẹ wo bí Nigeria ṣe rí mọ́kùmọ́kùn. We are 100 years. Nigeria is 100 years backwards in advancement, in technology. Gbogbo ayé ló ń lo technology. Àwọn ọmọ Gambari, àwọn ọmọ Mẹ̀túrú, àwọn ọmọ Almajiri, wọ́n wá kún títì, wọ́n sọ ìlú, wọ́n sọ the 14th century country. Inú yín dùn, òṣì lẹ́gbẹ́ dání, òṣì. Ẹ ń ṣọ́ọ̀ṣì bí ẹran aṣẹ́wó, bàbá Tinubu, àtẹ̀yìn tẹ́ kóra wọn sẹ́yìn. Òṣì lẹ́ ń ṣe. Inú mi wá ń dùn wípé ẹ ti wá sílùú òyìnbó rí, ẹ ti gbé Chicago, ẹ ti mọ bó ṣe yẹ kí ìlú rí. Ṣé bí Nàìjíríà ṣe yẹ kó rí lórí yẹn? Tẹ́ bá torí ẹ̀yin gan bá pé bàbá Tinubu. Kò sí tap water. Ṣàṣàrà àwọn tó lè ṣí odò kan rí omi. Kò sí ná. Any nation that aspires to be great and níná bàbá Tinubu. Tẹ́ bá fún wọn níná ní Monday wọn ní Friday. Ṣé ìlú nìyẹn? Ẹ dẹ̀ fẹ́ progress. Ṣùgbọ́n ilé ra generator 50 billion. Kẹgbẹ́ sílẹ̀ yín kẹ́ máa níná 24/7. Ẹ dẹ̀ rò pé ní Ọlọ́run dùn sí. Nítorí generator yẹn bá máa gbiná. Tó bá máa gbiná mọ́ yín lórí. Ẹ̀yin níná bọ́tẹ́ lè fi àwọn ọmọ ọ̀yá yín, àwọn ọ̀bátan yín sínú òkùnkùn lẹ́wà ẹ̀ẹ̀kan mọ́ ni. Torí tẹ́ bá lè wà nínú mọ́lẹ̀ tẹ́ ń fi àwọn ẹ̀dẹ́gbẹ́ yín sínú òkùnkùn lẹ́wà because àwọn tó wà nínú òkùnkùn wọ́n náwó òbí sí yín. Inú òkùnkùn lẹ́wà bàbá Tinubu. So gbogbo mọ́kùnmọ́kùn rádàrádà tẹ́ ń ṣe sìn ẹ ti dá Lagos State rú. Ẹ̀yin ọmọ Lagos State ṣẹ́rí nǹkan tí bàbá Tinubu tó ń fi ayé yín dá. Ó ń fi yín tàkòtò. Bàbá Tinubu fi yín tàkòtò. Ẹ̀yin onílẹ̀ ìgbálẹ̀ oníṣẹ́mọ oníkòyí oníṣìwò elógun kútere kò sọ́kọ́ sábà elétí òdìbò elétí ìwà àṣẹ níbo lẹ́wà ṣẹ́rí bí bàbá Tinubu ọmọ ìrágbìjí bó ṣe ń fi owó òdì owó òsì tó fẹ́ máa fi jíwèé lé bàbá yín fún yín. Tóun ló ń ṣe ọba kí olú àánú mi ṣe ó péré lọ́mọ Èkó bàbá Tinubu ló ń dictate fún ẹ ọmọ ọ̀rọ̀ àgbìjì torí pé tíjọ́ ṣe mọ́kùmọ̀kùn rádaràdá rédèrèdè bẹ́ ṣe ń yílẹ̀ jọ ń jí. You are a disgrace too. ọba Rilwan Akiolu, you are a disgrace to Lagos. ẹni tó bá rọ́bà fín lọ́ba ń pa òótọ́ ọ̀rọ̀ ní má sọ. You are a disgrace. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ Igbo á máa wọ ìgà wọ́n máa desecrate. Ṣé wọ́n lè lọ sí Kano Kaduna ọ̀dọ̀ emir ọ̀dọ̀ sultan kan lọ dọ́rọ̀ àrà tó ń tọ́ pẹ̀lú ẹ̀yìn kan lọ dọ́wọ́. Èkó ti gbàgbàkúgbà ó ti kárò oko dé ti káwọn ọmọ onídọ̀tí ọmọ Ọlọ́run dé àwọn máa fìtọ̀ fọ́rí ẹ ti gbà wọ́n láyè kọjá bó ṣe yẹ ẹ wo bó ṣe ń ṣẹlẹ̀ ayé yín tó mú yín pa anytime anyhow wọ́n tún gbé jáde lórí TikTok pé kí lẹ fẹ́ ṣe nígbà tó ń mú the youth leader of Afẹ́nifẹ́re wọ́n fi wọn gbogbo ayé pé yes wọ́n ń gbé ọ̀bẹ sí bó ṣe ń gbé ìbọn sí lẹ́nu ló ń gbé sí lọ́rùn. Kí lẹ ṣe bàbá Tinubu? Kí lẹ ṣe ṣẹ́yìn lẹ kó 17 million sílẹ̀ ṣé àwọn DSS yín ló gbálẹ̀ ẹgbẹ́ tó kún overrated Inspector General of Police incumbent Inspector General of Police wọ́n pa ojúlówó ọmọ Yorùbá mẹ́sàn-án mẹ́wàá yóò ní advice tó fẹ́ fún bàbá Tinubu tó gbé síbẹ̀. Lagos State ò lè control ọlọ́pàá tiẹ̀ kò sí state tó ní power láti control ọlọ́pàá tiwọn àfi lọ́dọ̀ àwọn federal táwa ní federal bàbá Tinubu àtàwọn Fúlàní ẹ̀mẹ̀wẹ̀ àwọn ní federal tó ń dá gọ́mú so bàbá Tinubu dẹ̀ ló gbé ìlú òyìnbó tó jẹ́ pé city bí Lagos State ṣe ní bó ṣe ní ọlọ́pàá tiẹ̀ bẹ́ẹ̀ l'Ajégúnlẹ̀ máa ní bẹ́ẹ̀ ní Ìkẹjà máa ní bẹ́ẹ̀ l'Àpápá máa ní bẹ́ẹ̀ ní Èbúté Mẹ́ta máa ní so that there will be massive control of the area. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ á sọ̀rọ̀ kìnnà ti ṣe máa gbà kìíní àníwèrè nìyí ìwé kílẹ̀ wá ká ọgbọ́n làákà yìí kílẹ̀ wá ní ẹ fẹ́ reinvent the wheel when the wheel is already there tó yẹ kẹ́ tap into it ẹni tí yín lẹ fẹ́ ṣe
That's why tilu yen ò lè dúró. Ó ti sink. It is broken. And it's broken in so many ways. Tell fix it. Africa Jacob Kumalo, Father. Anything short of that, I'm a sink father into the married claim. Baba Tinubu Shagbo. Teba Kotele ni Queen Nigeria. Once somebody long you to buy, whether you are there or not. Body long you don't join loju. Ili only take back. Then Darakara. And your mojo rolari. Te dele olate, te lo mani yon. Once somebody long you for you, tí kò sí kankan tí bàbá la mi máa ṣe. Ẹ ti dórí àpèrè, ẹ ń dánmọ́ kọmọkọmọ. Ọlọ́run ló ń dájọ́ àfẹ́yìn pẹ̀ràn. Tí Ọlọ́run bá dájọ́ fún yín bàbá Tinubu, ara yín á kọ̀. Ẹgbọ́n tí mo sọ fún yín, tí Ọlọ́run bá dájọ́ àfẹ́yìn pẹ̀ràn fún yín, ara yín á kọ̀. Gbogbo mọ́kùmọ̀kù rádàrádàrádàrádà tí ń ṣe, Ọlọ́run wà yín dẹni. Ṣé wá rí ìtẹ̀sẹ̀ṣẹ̀ yìí, tí Fubara yìí. Si ẹ bá gba èmi Fubara, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín bàbá Tinubu, n tó máa ṣẹlẹ̀ sí yín. Ohun tó máa ṣẹlẹ̀ sí yín nítorí èèyàn kan. Ọlọ́run lè pa gbogbo ìlú rẹ̀ o. Nítorí èèyàn kan, Ọlọ́run waste family. Ṣé rí ìtẹ̀ṣe fún Fubara yìí? Tẹ́ bá ní guts nígbà tó Ọlọ́run bá pa yín, ẹ jáde kẹwàá sọ torí ẹ máa rí wùn. Ṣẹ́gbọ́n tí mo sọ fún yín, ẹ máa rí àtàlátà bàbá àlàrúbá. Tí nǹkan kan bá ṣe Saint Fubara, tí nǹkan kan bá ṣe bàbá Tinubu, ní ìṣọmọ Rivers o, ọmọ Ọlọ́run ni mí. Tí nǹkan kan bá ṣe Fubara, èmi mo sọ fún yín bàbá Tinubu, kò ní pé oṣù mẹ́ta kẹ́ tó rí ìbínú Ọlọ́run. In big time. Tí ẹ bá fi agbára búburú yín, tí ẹ fi mú lọ, àtẹ̀yìn àti àwọn mẹ́wàá yín, àtẹ̀yìn àti àwọn mẹ́wàá yín, ẹ máa jẹgba. Mo ń bọ̀ Táyọ̀, mo ń bọ̀. Torí náà ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Ẹ lọ kọ́wọ́ ọmọ yín báṣọ o. Kọ́lọ́run kó má bínú sí yín o. Ẹ̀yin ará mi, ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni o. Màá tún máa rí yín bá. Èyí tọ́lọ́run fún mi sọ lẹ́ni nìyẹn. Ẹ ṣé. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.